تنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وإن يريدوا أن يقتلوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لا أمننا ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم صدق الله العظيم لا إله إلا الله محمد رسول الله بهم يا علي على يوئي فطول عمر سليمان بإرث أبو يا ربي لأعفى القرن سلطانا صلاة لا سلام الله لخير الناس يدنانا محمد رسول الله سيدنا رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والعاتب لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره
ومقدار العظيم. Ọlọ́run bá wa mú ládàá àsàlátì yìí bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. wá bá wa ṣe àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aláyé lọ́run ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run wá wọlé àtànábì Sheikh Ahmad Tijani radiyallahu ta'ala anhu. àlékún yọ́nú Ọlọ́run àtàánú ẹ̀ tí ò ní dúró nígbà kan Ọlọ́run bá mú bá Sheikh wọlé àti Sheikh Ahmad Tijani radiyallahu ta'ala anhu. àlékún yọ́nú Ọlọ́run àti àánú Ọlọ́run tí kò ní dúró nígbà kọ̀ọ̀kan bá mú bá Maulana Sheikh Alhaji Ibrahim Niyas radiyallahu ta'ala anhu. Ọlọ́run mọ́sá wọlá ti Sheikh Ibrahim Niyas àlékún yọ́nú Ọlọ́run àtàánú ẹ̀ tí ò ní dóńgbà kan bàbá wa Sahibul Idrak Fadilatu Sheikh Abubakar Siddiq al-Miskin billah Sahibul Idrak radiyallahu ta'ala anhu. Ọlọ́run mọ́sàbá mú bá wọn. àmín. wá wọlá àti àwọn tí a dárúkọ yìí bàbá Sahibi Wilayatul Kubra Fadilatu Sheikh Adam Abdullahi Al-Alori tagamadahu Allahu bi rahmatihi àmín. àlékún yọ́nú Ọlọ́run àtàánú ẹ̀ tí ò ní dúró nígbà kọ̀ọ̀kan Ọlọ́run bá mú bá wọn. àmín. wọlá bẹ́ẹ̀ bàbá wa marhum Mufti Kabir Fadilatu Sheikh Kamaluddin Al-Adabi rahmatullahi alayhi. àlékún yọ́nú rẹ̀ Ọlọ́run àti àánú rẹ̀ Ọlọ́run bá mú bá wọn. àmín. Ọlọ́run wá wọlá gbogbo àwọn bàbá tí a dárúkọ tá a tọrọ fún yìí gbogbo wa tí a pé nítorí ìfẹ́ rẹ̀ Ọlọ́run ìyọ́nú rẹ̀ àti ìfẹ́ tànábì sallallahu alayhi. Ọlọ́run mọ́dún wa ńlá dáa rẹ̀. àmín. àwọn àgbàlagbà tí wọ́n wá ń jòkó Ọlọ́run mọ́sàbá dúró tì í. àmín. bàbá wa Mimasa adamallahu hayatahu. tọ́já sí pé gbogbo ibi tí a bá lọ ni wọ́n máa ń tẹ̀lé wa nítorí ìfẹ́ ti Ọlọ́run àti ìfẹ́ ti anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. níbi ọ̀rọ̀ yín dáadé ọlọ́mọdé ọ̀takú bẹ́ẹ̀ o. àmín. bó ti wá wù kọ́ yanjú kọ́ dáa tó Ọlọ́run jẹ́ táwọn ọmọ yẹn yanjú jù bẹ́ẹ̀ lọ. àmín. lójú ẹ̀mí àmín. alibarika ọlá àwọn ẹni Ọlọ́run. àmín. àwọn ṣe wa Usman Ọlọ́run bá wà pẹ̀lú wọn. àmín. afa wa Alfilani Ọlọ́run bá wà pẹ̀lú wọn. àmín. fún àwa tẹ́sí ṣe ó fi wá dọ́dọ̀ ṣéèkì Shehak àmín. Ọlọ́run dó ti gbogbo yín bẹ́ẹ̀. àmín. ó dọ́dọ̀ arọ́wàsí bàbá wa gbà wọ́n á kí bàbá mufti Ọlọ́run bá dó tì wọ́n. àmín. ó fi dọ́dọ̀ bàbá wa Yẹ̀rìdọ́ bàbá wa Mufasir ó fi dọ́dọ̀ bàbá Yẹ̀rìdọ́ Ọlọ́run mọ́tà bá wà pẹ̀lú gbogbo wọn. àmín. gbogbo ẹ̀yin olùfẹ́ Ọlọ́run Ọlọ́run kó fẹ́ràn yín. àmín. gbogbo ẹ̀yin tí ẹ náwó fọ́lọ́run Ọlọ́run má jẹ́ ó tán lọ́wọ́ yín. àmín. má torí pé ẹ ná Ọlọ́run má jẹ́ sáláyì rí mọ́. àmín. alibarikọ̀ọ́lá Sheikh Ibrahim yes. alibarikọ̀ọ́lá àwọn ẹni Ọlọ́run àmín. alibarikọ̀ọ́lá àwọn àfa àmín. gbogbo àwọn tí máa ná bẹ́ẹ̀ alhaji wa Isiaka ní Adéwálé Adékúnlé alhaji wa Bọ́lájí Murtada Ọlọ́run kó tọ́jú gbogbo wọn. àmín. bàbá tó bí àlífà Bàráwí Ọlọ́run yà fi bàbá náà. àmín.
màmá tó ṣẹ́kù fún ọlọ́run jẹ́ kẹ́mi yánú ogun àmín kọ́ wa jẹ́ kí àfa wa bàráyà àti gbogbo àmọ́ tí yánà ibi jẹ́ wọn ó lè tọ́jú yánà jìnnà. àmín màmá tó jẹ́ ìyàwó àfa àlífà bàráyà ọlọ́run tọ́jú yánà. àmín kọ́ tọ́jú àlífà bàráyà tọ́jú ìyàwó àwọn ọmọ àti gbogbo tí ń jẹ́ jàmá. àmín gbogbo ẹ̀yin olùfẹ́ ọlọ́run ọlọ́mọsá wà pẹ̀lú gbogbo yín. àmín owó tí ń jẹ́ àmàníyùn ayakumullah àánú ọlọ́run ló fi kó wa jọ ọlọ́run má fi bínú rẹ̀ tú wa ká. àmín ọlọ́run ẹni ọlọ́run. àmín kí n tó wọnú wáàsí àfáwà àlífà bàráwí ọlọ́run kó fún ní àlùbáríkà. àmín ọlọ́run jẹ́ ọ̀nà òde yàn láyé. àmín àbárkọ̀ ọ̀la ṣe Ibrahim. yes gbogbo nǹkan tí wọ́n ṣe lójú ànábì sallallahu alayhi wa sallam tí ànábì ó sọ̀rọ̀ sí òun ló di hújà dòní. Allah èyí tó bá ti sọ̀rọ̀ sí ló di táwọn ẹnu àwọn àfọkù lórí ẹ̀. Allah omi kò sí ní sọ̀rọ̀ yóò máa wò ni ó tún níbi wọ́n dájú èyí wọn náà sínú sẹ̀ríà. Allah kò sọ pé rárá kò sọ pé bẹ́ẹ̀ ni. Albarawi ẹ máa ń ṣe hadiya fún mi ọ̀dọ̀ àlífà wa Abdulgani lógbò ní hadiya ti umuni amani ti bẹ̀rẹ̀. ayakumullah mi ò takò torí haku rẹ̀ ni bẹ̀tí hadiya ti àwọn ọmọ owó tí o fún imam tọ́jú kó fún ni ọ̀yà gba owó yẹn Abọ́lájí owó tẹ fún Mariam ńkọ́ gba eléyìí náà kó fún alájà tó bá délé. Allah àwọn tí wọ́n ní Adrianu Allah tó bá kàn wọ́n gbà. ayadakumullah bi naziri àmọ́ ní ìsìn kò sáadìá ńlẹ̀. Allah díẹ̀díẹ̀ ni ọlọ́run ó san ọ́ lẹ́san fẹ́ àmín yóò sì kára àlùbáríkà fún ọ. àmín ọlọ́run ti gbà níyàn rẹ̀ wọ rọ́ǹgì o ṣe mistake kò sì díwọ́ tó o bá fẹ́ bù wọn nǹkan kó dà bó bù wọn 1 million ó tó kó bẹ́ẹ̀ àmín ọjà sà àmọ́ kẹ́lìmà adìyà kìkan Allah ìdè mọ́lá ọlọ́run kára àlùbáríkà fún ọ. àmín àlùbáríkà ọ̀la ṣe Ibrahim. àmín yóò jẹ́ káwọn ní òdekù ẹni tí ẹ máa fún ní hadiya. àmín ẹ̀yin nìkan kẹ́ fún wọn gbogbo ayé ní òfun wọn. àmín gbèsè tí wọ́n jẹ ni wọ́n san kúrò náà ń san fáwọn kan ní ìsìn. ayakumullah ayakumullah èyí ń bẹ́ẹ̀ kí ọlọ́run wọlé àwọn àfa kó jẹ́ kí ẹ̀mí wọ́n gùn. àmín ọlọ́run jẹ́ kẹ́mi gbogbo yín ní ogún. àmín ọlá Shehu Ibrahim Niyas radiyallahu ta'ala anhu. ọlá àwọn ẹni ọlọ́run. àmín lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ kí n tó wọnú wá sí lẹ́sìn awásíbí ọlọ́run sọ àdọ́dún yìí èsì lọ́lọ́run ti kádàrá pé ìyá tóyọ̀ sí pé ó lọ sí hajj. ayadakumullah bi naziri bẹ́ẹ̀ tí ó ní bọ́lọ̀ tí máa ń tó ètò rẹ̀ ń wọ́n lọ́wọ́ tètò yìí lọ́dún yìí ó ní káwọn ìyá àmì iná wà ń jòkó ọ wá sí mòlúdì. Allah àfihàn náà dúpẹ́ bọ́lọ̀ pé wọ́n tá ní wọ́n lọ lé sí wọ́n dé àwọn náà lọ tọdún yìí. àmín Allah káfí lẹ́yìn náà káàtó fi dúpẹ́ fọlọ́hún. Allah kí ọlọ́run ayadakumullah bi naziri ọba àti ìfòsùpàṣùgbà ẹ wá bá wa kí ìfòsùpàṣùgbà. kó lé wa kún. ayadakumullah bi naziri ọlọ́run kó lé wa kún kó má di wa kún. àmín kọ́lá Shehu Alhaji Ibrahim Niyas radiyallahu ta'ala anhu alibarika ọlá àwọn ẹni ọlọ́run. àmín alibarika ọlá àwọn afa. àmín alibarika ọlá Shehu Ahmed Tijani. radiyallahu ta'ala anhu kọ́lá gbogbo ẹ̀bẹ̀ ọlọ́run kó gbà fún ìbáàdà fún wa. àmín kó sì yọ́nú sí iṣẹ́ fún wa. àmín àánú ẹ̀ lè kó àjọ má fi bínú ẹ̀ tú wa ká. àmín ọlá àpapọ̀ àwọn ẹni. àmín ọlá àwọn ẹni ọlọ́run. àmín gbogbo kíbi tó ń kálukú ti wá wá
tí torí ọlọ́run la fi wá ìfẹ́ tànábì la fi wá. sallallahu alayhi wa sallam. ọlọ́run má jẹ́ àpòfòrán kan wá o. aminu. ọlọ́run má jẹ́ àpòfòrán kan wá. aminu. ayakumullah. tí àlífà bàrà wá ní kí n dúpẹ́ fún yín ọlọ́run kó dúpẹ́ fún gbogbo yín. aminu. ìfẹ́ náà la fẹ́ láàrin yín. ayakumullah. ìfẹ́ òun náà ìdè ìfẹ́ òun náà sì ní etí ń jẹ́ ìdí sẹ́ ò ti já ní mọ̀tọ̀ríkà rẹ̀ lélẹ́rí. radiyallahu ta'ala anhu. lópin ìgbà tí fẹ́yìn bá ti wà láàrin yín pẹ̀lú ọkàn tó dáa. ayakumullah. òun kálukú lọ́lọ́run ó dá lọ́lọ́tọ̀ọ̀tọ̀. àmín. kò séyìí tí ọlọ́run ò ní dá lọ́lá nínú yín kò sí. òun kálukú ni kọ́ sá àmàníyàn rẹ̀ dání. naam. àmọ́ pọ́ ọlọ́run ó yọ ẹnìkan lẹ́nu kẹ́ kìí sọ bá tèmi o. Allah. torí bẹ́ẹ̀ ọlọ́run ó wà pẹ̀lú gbogbo yín. aminu. ẹndí alibarika ọlá ṣe Ibrahim. àmín. ọlá àwọn ẹni ọlọ́run. àmín. jama alakun lóbìnrin salaamulahi aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. antaya sidiku ya mustanadi. Allah. innani yom lahanta makisodi usibi aidi lilehula yase idi watasa adini analu watedi kon amisikinu tarama balabi ankai amisikinu seyi talabi ya Ababakiri ya Ababakiri aleka sikoti la tadani lili hadayi urwati inna yom yasiduna wuli sayumon amala murabbin fasali intajibu ani ila mimman harumu ismuka mimma terumu alamin naru haribi asi atilihin humami wehali lam tekununi ami kifurijala innahum fi sura wa unaka liqawma li surihata say baligini dawati gaira wani kuma iya kudwati Mustafa yasin yakunu wasali amadali fasi tijani abali vabi kaulai abi feidotina wa gasali sahibile hujatina faftauli baba waftauli baba fadihuluhum bikumu le asiran filigadihi yakumu azikil ahuma ilahi birido doriha miskini sey muridado wakazafarukina ya rabbana ya rab ma alori hadamel uswatina wa salamun lahi dauma sarimada linabiyyi azimi amada wa salamun lahi dauma sarimada linabiyyi azimi amada wa salamun lahi dauma sarimada linabiyyi azimi amada wa qul alhamdulillahi وسلام على عباده الذين اصطفى الله خير لما يشركون وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير عما يشركون رب
aniskurani matakalladin an'amta alayya wa ala walidayya wa hanni amala salihan tarida وأدخلني برحمتك في عبادك الصالحين. أوصني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. وقالوا الحمد لله الذي أذهب عنا الحسنى إن ربنا لغفور شكور. وقالوا الحمد لله الذي أذهب عنا الحسنى إن ربنا لغفور شكور. وقل ربي أدني مدالا صديقي وارجني مهرج صديقي واجعل من لدنك سلطانا نصيرا. وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run ọba kó bá ń bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. yóò jẹ́ máa sọ pé alayka salatullahi. alayka salatullahi dumma salamuhu bí adadil insanu qasda kiwami. salamun alayka. salamun alayka minka ya musnadul wara. salama yanilu lihamuna yawma himamin. salamun alayka. salaman alayka kulli masi wa bukiratin. salama mata mahadọ kula kilami. fọyà rọbì baligi. fọyà rọbì baligi linabi muhammadin jẹmíhàtàhì yàtì wàtìbí kalami. jẹmíhàtàhì yàtì wàtìbá kalami. Ànábì wa Muhammad ìtọ́jẹ́ kí n máa fi kíkí ránṣẹ́ sí ànábì gbogbo ìgbà la máa kí gbogbo ìgbà la máa yìn gbogbo ìgbà la sì máa gẹ̀ nítorí ẹni tí kíkí tọ́ sí ni ẹni ẹ̀yìn tọ́ sí ni ẹni ìgẹ́ tọ́ sí ni kò wá sí bá a ṣe lè yìn ànábì tó kò sí bá a ṣe lè kí tó kò sí bá a ṣe lè yìn tó kò sí bá a ṣe lè gẹ́ tó lè tó ìtọ́lọ́hún ọba ṣe fún anabi ní ọlọ́hún ọba ló ní ìnáyà tó pàtàkì sí jù gbogbo anabi rẹ̀ ló wíwo ẹni àpọ́nlé ni wọ́n àmọ́ ọlọ́hún ṣàkólé kan anabi ju gbogbo wọn lọ. sallallahu alayhi wa sallam. lẹ́gẹ̀ẹ́ máa sọ pé salamun. sàlálìkà salatullahi dumma salamuhu. ìpè tí ń jẹ́ ìkẹ́ ọlọ́run àti ìkẹ́ ọlọ́run ọba kọ́ máa bá ta ni. alayka bí adadil insanu qasda kiwami. anabi tọ́já sí pé pẹ̀lú ẹ̀ ní gbogbo ayé fi mọ̀nà. sàlámù ní ìjọba anabi èdè wọ́n kàn rò pé ìmọ̀nà wà ní. anabi dé kí gbogbo ọmọnà ó tó dé sí nǹkan kọ̀ọ̀kan gbogbo anabi tọ́lọ́wọ́n ọba dá pátápátá ọlọ́run dá wọn ní kọ̀ọ̀kan kúlùdù iṣẹ́ wọn anabi ló dé lọ́lọ́run ọba ló fi parí iṣẹ́ wọn nítorí tá a bá wà déhùn tọ́lọ́run ṣe fún gbogbo àwọn anabi ọlọ́run ọba látòkè délẹ̀ nínú alukurahani
kí ọlọ́run ọba ń wí máa là mọ́mìnì. وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة. àwọn àfáà ní haramu zar wọ́n túmọ̀ àyà yẹn yìí pé gbogbo ànábì ọlọ́run ọba tó ránṣẹ́ àwọn tí wọ́n ń jẹ́ rọ̀ṣúlù nu wọn ni àbáwọn tí wọ́n ń jẹ́ nàbíyù nu wọn nàbíyù wọn jẹ́ 124,000 àwọn rọ̀ṣúlù ń jẹ́ 313 àwọn tó wá níwèé nu wọ́n jẹ́ àwọn mẹ́rin ànábì Musa ànábì Isa ànábì Dawud ànábì wa Muhammad wọ́n tún sí sùúfì Musa náà ma wọ́n nígbà tó lọ́n wá fẹ́ tí wọ́n fẹ́ kó lọ́dọ̀ ọlọ́run wá ń bá wọn sọ̀rọ̀ yìí pé. ìdí àkàtà lọ́wọ́ mi ìdáná nàbí nàlámà àtẹ̀tùkùn mi kìtà bẹ́yẹ̀ wá ìkìmọ̀tì. ọlọ́run ni ẹ fẹ́ kí n dá yín wọ́n níbẹ̀ ni ẹ fẹ́ kí n ràn yín sẹ́ wọ́n níbẹ̀ ni ọlọ́run ní tí mo bá lè dá yín tí mo bá fi lè fún yín ní tírà tí jẹ́ nọ́lọ́jì wàlẹ̀ yín kí mà tí mo wá fún yín ní wíṣídọ́ọ̀mù tí ń jọgbọ́n. tùmọ̀já kún rasulun musaddiqun lima ma'akum. ànábì èdè ń gbà wọn súnmọ̀ já àlùgbé wa ẹ yóò ti lọ kó tó dé ẹ ti lọ ọmọ dalẹ̀ rú lọ́hùn ẹ ti máa lọ pàṣẹ ẹ ti máa lo mọ́níájú tí mo fún yín súnmọ̀ já à lẹ́yìn ìgbà òun já àkùn rasulun musaddiqun lima ma'akum. ọlọ́run ẹni tí àwọn yìí ọ́ ṣẹ̀ṣẹ̀ wá dé sọ́ọ̀dìkún lima ma'akum òun ní ọ̀wọ́ àfọwọ́sí tẹ gbé dání yọ kọ̀ǹfàmù rẹ̀ yí pé iṣẹ́ tí Musa wá jẹ́ òótọ́ ni sọ́ọ̀dìkún lima ma'akum iṣẹ́ tí Nuhu wá jẹ́ òótọ́ ni sọ́ọ̀dìkún lima ma'akum iṣẹ́ tá a dẹ̀ tí anabi Ibrahim wá jẹ́ òótọ́ ni sọ́ọ̀dìkún lima ma'akum iṣẹ́ tí anabi Isa tó wá jẹ́ òótọ́ ni gbogbo àwọn tí ululul azmi yóò jẹ́rí wọn àwọn mursalina yóò jẹ́rí wọn àwọn anbiyahu yóò jẹ́rí wọn anabi Situ ni anabi Dawuda ni anabi ni yóò wá jẹ́rí pé ń tẹ wá ṣe ni òótọ́ ni. latu'minunna bihi wa la tansurunnahu. Ọlọ́run ní sí tó bá dé latu'minunna bihi ṣẹ́ gbàgbọ́. wa la tansurunnahu. sẹ́ràn lọ́wọ́. wala kiraritum wa aqadtum ala dhalikum isri qalu akirarina. Ọlọ́run ní sọ tẹ́yìn lọ́rùn bẹ́ẹ̀ ṣe é fọwọ́ sí ọba yín lára mu gbogbo wọn panupọ̀ lẹ́ẹ̀kan náà kọlu akirarina wọn ni àfaramọ́ pẹ̀lú ẹ̀ láti a máa sìn ní. wàlà bàṣírẹ́dù wàlà máa kún nínú ìsáàrídì. ọlọ́run ní tọ́ba rí bẹ́ẹ̀ èmi náà wá jẹ́rìí sí i wàá nà máa kùn wọ́n pẹ̀lú yín nínú sáàrídì náà náà àwọn tó ṣe wítínẹ́sì yìí pé torí àná mo fẹ́ dá yín. ó fi hàn yí pa ànábì wa Muhammad lọ́lọ́run torí ẹ̀ dá gbogbo nǹkan òun lọ́wọ́ fàǹgbà tá ànábì wá dé. ọlọ́run wájọ́ máa kílẹ̀ àti wàánu alukurahani ẹni ọlọ́run bá fi yé ẹni bá máa wá ẹni ọlọ́run bá súnmọ́ tòsí fún ọlọ́run jọ máa yé wa yí pé gbogbo ànábì ọlọ́run ọba ló ní màkámà ipò wọn tóbi lọ́dọ̀ ọlọ́run àmọ́ kò sí ìtìpó rẹ̀ tó kó ànábì màkámà tó fún Musa nínú àwọn ànábì tọ́ra yìí lọ́dọ̀ ọlọ́run ni Musa wà. tọ́lá làwọn ọba Musa sọ̀rọ̀ ọfà yìí fún Musa ó nípò lọ́dọ̀ Ọlọ́run àmọ́ màkàmà tó fún Musa bó ṣe tó ní gbàtà yẹn fẹ́ máa wò ó pé Musa ẹnu ẹ tọrọ ó sì ráyè Ọlọ́run bá sọ̀rọ̀ kò sí tọ́lọ́run ọba sọ kò sí tọ́lọ́run òfin hàn àwọn onímọ̀ àwọn Súfì làwọn wá tọwọ́ bọ̀bẹ̀ wọ́n pé ẹ jẹ́ ká wo tí ń bẹ láàrin Musa àtànábì kí ni ìbárò tọ́lọ́run ọba tó bá àwọn méjèèjì lò
láàfin ẹ̀mọ̀ báàlò tọ́lọ̀ ń bá Musa lò ó yàtọ̀ fún báàlò tọ́lọ̀ ń bá nàbí wa Muhammadu. ṣé Ibrahim lẹ́ẹ̀kan ipe nù màkàmà tí ń bẹ lọ́dọ̀ àwọn Sufi màkàmà mahaba màkàmà kúrìbà màkàmà kúrìbà yàtọ̀ fún màkàmà mahaba màkàmà mahaba lọ́lọ́ ń lò fún Musa ẹni afẹ́ràn ni ìfẹ́ràn tó lọ ń fẹ́ràn Musa lọ́jọ́ pé gbogbo ntí Musa bá sọ Ọlọ́run rẹ́dì láti lísìtì sí ìfẹ́ ló gbé débẹ̀ kódà bí màkàmà kúrìbà kódà bí ẹni tó súnmọ́ Ọlọ́run tó ń pẹ̀lú Ọlọ́run kọ́ bá kọ́ sí ni àwọn àdínà. bàwá ìlà abúdí máa ọmọ fẹ́ mà bẹ́ẹ̀ wá lọ sínú Al-Qur'an bá mi lọ sí Suratu Taha. ó rí àyè màkàmà màábà kí ni ànábì Musa ń wí lọ́wọ́ òkè. wọ́n ní lágàfàrú liman taba wa amana wa amila thumma dada wa ma ajalaka qawmika ya Musa qala ulai ala wajilitu ilayka rabbi litarida. máa gbọ́ o ọ̀rọ̀ kan Musa tọ́lọ́ ń bá bọ̀ látòkè. wa ma ajalaka qawmika ya Musa. Ọlọ́run ní Musa àìrí ọba yìí kí ló dé tó kánjú kò lọ́dọ̀ àwọn àjọ rẹ kí ló wá ṣe. qala ulai ala athari wajilitu ilayka rabbi litarida. Musa ni wọ́n lọ́wọ́ àwọn àjọ tó ń béèrè yìí mo ti fẹ́ rí paálẹ̀ fún ẹ̀mí náà wá yanjú tara mi nì mo wá kájú dé lítẹ̀rì dọ́ kó lè bá a yọnu sí mi màkàmà màhábànú èyí tó ń sẹ̀sẹ̀ ń béèrè ni gbogbo àtọ́nà wà lọ dé ànábì lóhùn. yóò ti kàrà bùkà bàtàrí bá. wọ́n tún wọ́n lẹ́lí bá sàjà. máa wà kàrà bùkà wà mọ̀ kọ́lá. فترضى وسوف يؤتيك ربك فترضى. Ọlọ́run bí ẹnìkan léèrè pé kí ló dé kí lọ kájú wá ṣe ó ní mo ti bàá léwu lẹ̀ lérí wọ́n máa bẹ́ẹ̀ wọ́n jíní tún ilé gáró tẹ́rí dán. mo kájú wá bàrẹ Ọlọ́run ọba lítẹ̀rí dán kó o lè bá a yọnu sí mi kò mọ̀ bóyá ọ̀yọ́nu àbí ọ̀yọ́nu. láwa amagbata anabi béèrè màkàmà kúrìbù Ọlọ́run aṣọ fún anabi yìí pé. wà tó há wọlé ní ìbàbàjá máa ń dàkàrọ̀ bùkà máa kọ́lá wọlé ní àkìyà tó kẹ́yìnrẹ́ lẹ́kàmí tẹ̀lé ọ̀la wọlé sọ̀fà yóò ti kàrọ̀ bùkà bàtàrí bọ́. mo búra wáwòlì kọsámù ó ní mo búra àsìkò dùwà mo fi búra fún ẹ Muhammad. wal-layli idha saja. mo fìgbà tó ru tó bá ru biribiri mo fi búra fún ẹ. ma wadda'aka rabbuka wa ma qala. kò sí tọ́jà làwọn òfin méjèèjì búra á nẹ lómi bákan lọ́sàn-án tó bá sì dòru ayàtọ̀. Ọlọ́run ní bó ṣe wò mí mo ṣe rí sí ọlọ́sàn ìbọ́dọ̀ òru náà mi ò ní padà èmi náà ní máa jọ́ Ọlọ́run ọba máa. má dàgbà bùkà máa kọ́lé. Ọlọ́run ní wà á dàgbà bùkà máa kọ̀ọ̀lá ọba tọ́jú Ọlọ́run ọba rẹ̀ ò ní pọ́ọ̀tì láéláé mọ́fíà. wọlé lè kí a tún. ẹ̀ẹ́dùnlákà. mina liule. Ànábì àwọn àfọ onítàfsírì àwọn pàdé látara yí pé wọ́n ní ìṣesí ànábì rí bákan ìwọ̀n ń fíà ipe síkìní yóò sì dá ibi ojú tí wọ́n tó ní ìṣesí ànábì ọ̀dàrú rí ìtítàfsírì tú ní ibi ojú tí wọ́n tó nù ní ìjọ tí
anabi tọ́jọ́ kọ́ lọ́wọ́ olú àyà yẹn fún anabi ìjọ tí àdéhùn tọ́lọ̀ ń bá anabi ṣe ìjọ tó pé àdéhùn tó bá a ṣe ní suratul Isra'i ó ní akimu salata liduluki samsi la gasaki lele wa qur'an al-fajr inna qur'an al-fajr kana mashhuda wa min al-layli fatahajjad bihi nafilatan laka yabiyataka rabbuka maqama mahmuda níjọ wọn fún ànábì lànábì ní sáà ti jẹ tán ọlọ́ọ̀ni wà láàlẹ́ àkìrẹ́ tó kẹ́. ọlọ́ọ̀ni kìlọ̀ tìlò. kílà tí wàá fún ọ. kìlọ̀ tìlò. ọlọ́ọ̀ni bẹ̀bẹ̀ ń bọ̀ ọ̀la àdó tún dájò nílọ. ọlọ́run nígbà ó di méjì èyí tí Musa wá tẹ̀sẹ̀ ń tọrọ tọ́lọ̀ ń bí pé àìrí ọ̀hún òyì kí ló dé tó ń bọ kánjú dé kò lè yọnu sí mi ni kọ́ mọ̀ pé mo pẹ́ ọlọ́run wá sọ fún àná ìpè wà láàsọ́fà yóò tí kà rọ́ọ̀bùnkà wàtẹ̀rì dọ́. ọlọ́run ọmọ bá tiẹ̀ lọ kọ́ ànábì òbí kí ló ń wá yọnu sí má fẹnu kan bẹ́ẹ̀ ni má lọ tiẹ̀ làzọ́fà yìí tí kàrọ̀ fún ká fàtẹ́rì lọ wọ́n fẹ́ yàtọ̀ lọ́wọ́ ọba rẹ̀ tí ó ṣe ọtí ọyọ wọ́n kó bí mi Musa sì ń bí makama mahabanu lolo fún Musa makama kuriba lolo fún anabi makama kuriba náà lolo níbi rọ́bì ìsirálí sọ̀dìrí Musa béèrè ni wáyé sírìlì àmúrí. ìsirálí sọ̀dìrí Musa ní ẹsẹ̀ ń rojọ́ ní béèrè ìgbàtọ́ fẹ́ lo makama kuriba fún anabi alamunasira lakasodira alamunasira lakasodira. makama kuriba yẹn lọ́lọ́run fi bá anabi lò tí fi ń ṣe àkíyèsí àwọn èèyàn yìí pèsè ojú wọn lọ lọ́dọ̀ mi ìwọ ni mo ní wọ́n wá pétì ìwọ ni mo ní wọ́n wá tì lọ́dọ̀ àwọn Sufi tọ́ba kò níbi makama mahaba àti makama kuriba ọwọ́ akú makama le halilu àti makama jelilu makama le halilu lolo fún anabi Ibrahima ibẹ̀ wọn làwọn yẹn tó wò pé Ibrahima ga ju anabi lọ ààrẹ là anabi ti jáde ìdílé rẹ̀ ní igbá kan ní kò tó anabi nítorí pé makama jelilu lọ́lọ́run lò fún Ibrahima makama alilu lolo fún Ibrahima makama jelilu lolo fún anabi Muhammad wọn ò jọra wọn lọ sí suratul Sọfat ọfuratul Shuara ni ọba mi lọ máa wo bí tọ́lọ́wọ́n ọba tó ti sọ̀rọ̀ Ibrahima tí tọ́lọ́wọ́n ọba wí. wọ́n ti lọ àlẹ́ yìí nàbà Ibrahima. ó ṣeun. Ibi kọ́lá lè àbí wákà omi máa tàbùdúnà kọlu nábùdù àsìnàmà fanasọ́lùlà kìfìnà kọ́lá hali yẹ́sìmáhùnákùn ìsìtẹ̀dìhùnà àwòyànfàhùnákùn àwòyẹ̀dùrúnà kọlu balùwàjádìnà abáàná kàdálíkà yẹ̀fìàlúnà. ẹjọ́ tí Ibrahim máa ń ròyìn ń wọ́ bọ̀ ni Ibrahim àtàwọn bàbá rẹ̀ àwọn ni wọ́n jọ ń fa ọ̀rọ̀ ọlọ́run máa ń rìpọ́tù ọ̀rọ̀ yẹn fún ànábì ọlọ́run ní sáà ti ké fún abọ́ àti ìké fún nàbà Ibrahim ọlọ́run lọ́rọ̀ ànábì Ibrahim. ìdìbọ̀lá lè bí wọn kò rí máa tábùdù. ìjọ tí ń sọ fún bàbá rẹ̀ Asara àtàwọn àjọ rẹ̀ pé mọ́tàbùdù náà ẹ̀yin bàbá mi kí lẹ̀ ń sìn. Nàbùdù àsìnà máa ń bàdà sọ́lúlà àkìfì. wọ́n ló èrè ni àsìnà máa ọ̀hún yìí pé kìí ṣèrè ẹyọ kan. wọ́n wá gbèrè ni wọ́n gbé tí wọ́n ń bọ́ èrè ìhun ni wọ́n ń pè lọ́lọ́run èso. Kọ́lá haliyasma'unakum istad'una aw yanfa'unakum aw yadurrun. Ibrahim wá sọ wọn pé àwọn tẹ́ ń bá sọ̀rọ̀ yìí tí wọ́n ń gbọ́ tẹ́ ń bá pè wọ́n
wọ́n láǹfààní kan tí wọ́n ń ṣe fún yín ìnira kan bẹ tí wọ́n lè kó bá yín ni. kọlu balùwàjáde bá anagada líka yẹ fọlú. wọ́n ní bá a ṣe bá àwọn bàbá wa tí wọ́n ń ṣe é nù ni. kọlá bàrà ètò mẹkùn tó ń tabùdú náà. Ibrahim ni. bá òkùnmùlé akídàmú. Ibrahim wá bẹ̀rẹ̀ sí ní wo ẹjọ́ ni ẹjọ́ ń lọ wá rò títí ọwọ́ ń bá a bọ̀ Ibrahim wá débi tí ó fẹ́ bọ́ba tó ní sọ̀rọ̀ ńgbà tó rí i pé wọ́n wà lérí tí ọ̀tọ̀ ọlọ́fẹ́ ya án. alẹ́dí káàbọ̀ ní ìbáwá yáàdì. ó bẹ̀rẹ̀ sí ni máa júwe ọlọ́run ọba fún wọn ibi ọlọ́run ọba tèmi wí ó yàtọ̀ fọba tí ọba tọ́ dà mí. wáwá yáàdì. òun ní ọ̀fọ̀ nàmọ́ mi yóò dé ní. wàlẹ́dí wáyò tó ìmù níwá ẹ̀sìn kí ni. ọlọ́run ọba yìí yùtì ìmù ní ọba tí ó nù mí ló ń jẹ wáyò sì kí ni òun náà ni ó fún mi láṣọ òun ní ọ̀rẹ́ mi ló ń gbẹ. wà ìdá mọ́rìdì tó bá wáyé sí. bọ́bá rẹ̀ mí ọlọ́run ọba yìí náà ni ó wò mí sàn. wàlẹ́dí yumi tún ní ìdúnmọ̀ya yòóyìn ni. ọlọ́run ọba tí ń sọ yìí yumi tún ní ọlọ́run ọba ní ọ̀pá mi. ìdúnmọ̀ yòóyìn. òun náà ni ó tún yè mí. wàlẹ́dí àtìmáwọn ayẹgibirọ̀ lè kàtì àti ọmọdé ni. ọlọ́run ọba tí ń wí fún yín yìí. alẹ́bí àtìmáwọn ayẹgibirọ̀ lè kàtì àti ọmọdé. àtìmáwò máa gbọ́ ní tó wí. ọlọ́ba tí ìran kà á ń. ayẹgibirọ̀ lè kàtì àti ọmọdé. wọ́n ràn kàn ẹ́ yí pé ayẹ̀gì fira ní pé yóò forí jì mí àti gbogbo àwọn àṣìṣe mi yóò mọ̀ dí mi ní ọjọ́ ẹ̀san màkàmà ẹni màkàmà àdìlù ẹni ọlọ́run ọba fẹ́ ìfẹ́ tó ọlọ́run ọba fẹ́ ẹni ọjọ́ bòdì láti lè sọ pé mo ràn kàǹkà báyìí lọ́dọ̀ rẹ̀ àmàgbàtà nẹ́bí sọ fọlọ́hún kọ́lọ́hún tó máa lọ pé ní àfàtà àná. lákàbàtì àmùbínà lẹ́yìn alákàlà ọmọ takàdàmà mi dàbíkà wà máa tààkọ̀rà. wáyé tí mà ní mọ́tàwó alẹ́ kẹwàá àdíyàká síràtọ̀ mustaqima. wáyé zúwàkàlà ọ̀nà síyá. gbogbo ẹjọ́ tí anabi Ibrahim tóun bẹ̀rẹ̀ sí ní rò torí màkàmà àlílù ni ọlọ́run fẹ́ràn rẹ̀ ìwọ̀n àròjọ fọlọ́hún ọba mi òun ni ó pa mí òun ni ó yè mí òun ni ó fún mi lóúnjẹ òun ni ó fún mi tó nǹkan bá ń gbẹ mí bọ́bá rẹ̀ mí nísẹ̀sẹ̀ ń kakọ ó sì kakọ ọ̀hún délẹ̀ àṣìrèsì mo ti gbọ́. Rabi abuli hukima wali kini bi sọli. gbogbo rẹ̀ pátákátá ó bèsì ẹ̀ lérí àdúrà ni makama alilu máa wà tí ó di makama jẹlilu ọlọ́run á sọ fún anabi pé iná fatana làkàfàtì àmùbínà. kò béèrè ọ̀rọ̀ kankan lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run tó máa sọ fún pé làkàfàtì àmùbínà. akàdíjà wà bù ni ó pé làkàfàtì àmùbínà gbogbo fatiwu yìí àti sí fún ọ líyẹ̀gì fíra làkàlọ́. lákàlọ́ máa dákọ́ dáàmú mi zambika wà máa tà á. líyẹ̀gì lákàlọ́ ẹni tí sàṣẹ ń sọ yìí pé òun ń ràn kàn Ibrahim ló ń ràn kàn ní wípé líyẹ̀gì fíra líkàtì àti ọmọdé. bọ́lá wọn ràn kábàájọ́ gbọdọ̀ kí a máa pé ọlọ́run ọba yóò forí mi yóò gbà mí lẹ́rú ọlọ́run ní yẹ̀gì fíra lákàlọ́ àwọn máa ta ká dá máa wá máa ta. bíndàmbíkà wà máa ta á kàrọ̀. èyí tí wọ sẹ̀síwájú àti tó ti sẹ̀ mo ṣe léyìí fún ọ sípayá ìfún ọ kí lè bá forí gbogbo ẹ̀ jìn ọ́. àyùtí mání mátà wùrà lẹ́yìn ká. àti pé wọ́n bá rí ọ ìfún ọ lóògùn ni bébí bá ń pọ́ ìfún ọ lóúnjẹ ni
yín fún aláṣọ ni yín pọ́n jù tí ní mọ́tàwọ́ àlékà inú dẹ̀ra mi lọ́wọ́ kí n lè pélé ọ lérí ni. wàyà díẹ̀ ká sì rọ́tọ̀ mustaqima. mo ṣe gbogbo ẹ̀ fún ọ kí n lè fún ọ lọ́nà tiẹ̀ ọ̀nà tọ́tọ́ wáyà àṣíraka. ọlọ́run fẹlẹ́ yìí ń lọ́dọ̀ ànábì Ibrahim ó fi púrúfù makama làálílù àti ìyàtọ̀ tí ń bẹ láàrin makama jẹ̀lílù bó ṣe púrúfù ẹ̀ lọ́dọ̀ Musa ó tún wá púrúfù ẹ̀ níbi àyà kan yẹn náà fún ànábì tí ń jẹ́ makama ti jẹ̀lílù nípa ànábì tóbi ju Ibrahim lọ àyà kan àwọn náà lọ́lọ́run fi púrúfù rẹ̀ ìgbà tó ní rọ́bì àbùlí wàlí kí níbi sọ́ọ̀lì ìnà Ibrahim wà ń sọ yìí pé wàjálí lisana sidiki fil akirina wàjálí mi warabati jannatin naim. Anabi Ibrahim òun tọrọ ni wàjálí lisana sidiki fil akirina tó bá rí jọ nǹkan yìí jẹ́ káwọn àmì ọ̀gá jù màkàmàrà àlìlù ni olùfẹ́ ọlọ́run ni ó lè sọ ní tó bá fẹ́ ọlọ́run ó dẹ̀ ṣe fún un àmàgbàtà nẹ́bí béèrè kọ́lọ́run tó máa sọ pé wàràfà. lákàdìkìrọ́kà wàràfà náà lákàdìkìrọ́kà. ìgbà tó béèrè kò yé wa èyí tó ń sọ yẹn béèrè pé nìkanú síbi kí fílẹ̀ àdínà sílẹ̀ ṣe ń rojọ́ yóò ṣe kò ṣe àmà ọlọ́run ní alámúnẹ́sẹ̀ aláka sàdúrákà. wàá dáná gàwísíraka lẹ́sìn àkọ́dàdàràkà wàràfà náà lákàdìkìrọ́kà. ẹni tá rafa náà lákà zikiraka sọ èyí ń lọ́tọ̀ ẹ̀ máa béèrè màkàmẹ́ lisani sidiki fílẹ̀ àdínà ọlọ́run ò ti gbé ga gbogbo àyè lọ. èyí ń lọ púrúfù màkàmà yìí pé ànábì ju àwọn ànábì ọlọ́run ọba lọ kódà ànábì Ibrahim òun náà tún ní láàrin kan tó fi mọ̀ yìí pé ànábì kì í ṣẹgbẹ́ wọn bí Ibrahim léèrè bóyá bọ́ ọba àwọn suratu sọfàtì àbí suratu Israi àmọ́ suratu sọfàtì ni ọlọ́wọ́ ìgbà tí wọ́n ń sọ fún Ibrahim yìí pé àtẹ̀sùrù kíní kan láàrin kan bẹ̀ wò rí bẹ́ẹ̀. لا إبراهيم إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم فقال إني سقيم. ọ̀lẹ́bàánu ó ní fanasọ́ra ọlọ́ọ̀lọ́rẹ̀ wọ màkàmù àlílùú kò sí wàá rọ̀ ọ̀rẹ́ tèmi ọ̀rẹ́ mi tí mo ní máa ń kàsábàlì fúhádù máa rà á fásitì ما كتب الفؤاد ما رأى لقد رأى من آياتنا الكبرى. ó ní máa kàsábàlì fúhádù ọlọ́run kílẹ̀ ànábì ó ní tí ẹ̀mí ẹ̀ tó lóun gán ní òun nítọ́bárí orí náà ni nítorí pé ó ní ohun àmì tó ga jù síbẹ̀síbẹ̀ kòkó dààmú bá àgọ́ rẹ̀ ànábì ní kọ́rẹ̀ mi àmọ́ Ibrahim rírú ẹ̀hún lọ́rẹ̀ wọn màkàmà yẹn tí ń jẹ́ màkàmà làlílù àti màkàmà jẹ̀lílù ìmí àpé. kàtàbálì fún adúmọ̀rọ̀ abátúmọ̀rúnàwó àlàmáyàrọ̀ wàlàkọ́dìrà hàwù nàzìlà tani ukùrọ̀ ìndà sídìrátìl mùntàhà ìndà jannatul màwà ìsìyẹ̀kìṣà sídìrátà má yẹ̀kìṣà má zàgàlìbà sọ̀rùwà má tọ̀gá. لقد من آيات ربي الكبرى. makama ya anabi Ọlọ́run anabi ya Muhammad
dúdú tó ju gbogbo wọn lọ ni làfà làlùkùránì fi ń sọ bẹ́ẹ̀ yìí pé sítẹ́ni tí mò ń wí yìí bá dé ọ̀gá yín ni ó tóbi látúmínú nábì yìí ẹ gbàgbọ́ ẹ ràn lọ́wọ́ wàlátàzùrùnàhù ẹ sì ránṣẹ́ ẹkùn. wọn àkàsùn aládàálìkún ìsírí ìkọlù àkìrọ̀rí náà. wọ́n àwọn fọwọ́ sí bẹ́ẹ̀. kọ́lá fàṣí àdúrà náà máa kún. Mina ṣàìdí. Mina ṣàìdí. wọ́n yẹ máa kí ànábì bẹ́ẹ̀ yí pé alẹ́ kásálà tùláhì dùn masalamu bí yàtàdí ìsànù kọ̀sìtàǹkì wá mi. àṣẹ salamun alaykan. nìkàyà mùsùlùmí wàrà sàlámà yẹ̀yùní lórí àmúnà yawma himami. salamun alaykan. kùlà mùsì wà bùkìrọ̀tì sàlámà màtàmà àtọ̀ kùlà kìlámi. fọyà rọ́bì baligi. للنبي محمد جميع تحياتي وتبا كلامي جميع تحياتي وتبا كلامي. mọ́sá wọlé anabi Muhammad. ọlọ́run wọlé àtànẹ́bíà Muhammad. mọ́sẹ̀lẹ̀ ilé ọ̀sẹ̀ máa fẹ́ ní kọ̀ọ̀kan wa. mọ́sẹ̀lẹ̀ ilé ọ̀sẹ̀ máa fẹ́ ní kọ̀ọ̀kan wa. orí ẹsẹ̀ wa jì wá. orí ẹsẹ̀ wa jì wá ọlọ́run. yọ́nú sí wa. yọ́nú sí wa ọlọ́run. yáa fi wa fún àná. yóò jẹ́ fún ànẹ́bíà Muhammad. èyí dáná lámàdí wa kó o ṣe fún wa. èyí dáná lámàdí wa.